aya ń ṣe ni ọkọ ń ṣe ni abẹ́ òrèbè àṣírí bẹ́ẹ̀. Ayé dùn gbẹ́, ayé dùn gbẹ́ ọ́, báyẹ̀ ṣe dùn gbẹ́ tọ́, àwọn kan fàyẹ̀ ṣe bí, àwọn kan pa ní lẹ́kọ̀ọ́, àwọn kan mú ní jẹ̀bi pé àwáyé, àwọn kan ṣohun ìkọ̀kọ̀ láyé hàn, wọ́n ń jẹ́ kẹ́ni jẹ̀mí ẹ̀ráyé, sáré ayé ni wọ́n ò ẹ̀kọ́ jẹ́, bálọ̀bálọ̀ bàbọ̀nbọ̀n. Ó mà tún ké, kí ló dé tó ń sunkún? Ìwọ ọmọkùnrin má mà ṣe mí léṣe, má mà kó bá mi. Gbogbo ìgbà ẹkún ẹkún ẹkún, ṣé o fẹ́ mọ oore Ọlọ́run ni? Fọlákẹ́, Fọlákẹ́, oore Ọlọ́run, oore Ọlọ́run dáná ètò wà lẹ̀, ṣé oore lílé báyìí? Ọwọ́ tó ti ń fúnni tẹ́lẹ̀ wá padà di ọwọ́ tó ń tọrọ jẹ, ẹnu tó ń jẹ ẹran gidi wá ń jẹ gbogbo. Ara tó ti wọ aṣọ tẹ́lẹ̀ wá kìsà wá sọ pé ká mọ oore Ọlọ́run. Wo my dear, kò mọ̀ pé kò lè pẹ́ tí màá fi ronú para mi. Ọlọ́run ní jẹ́ kémi orí ku ọkọ, ṣé torí ìyẹn náà ló tún fi wá ń sunkún tó wàá sùn ó daṣọ fẹ́ gbọ́ lórí eléyìí tó tún sọ sílẹ̀ báyìí. Solution ti wà o. Kí ni solution? Mo sọ fún ẹ pé iná ń jó lórí omi, wá sì ní kí n lọ kérú ẹ̀ wá, ṣé mo ti sọ̀rọ̀ fún ẹ kó má bàa bẹ́ẹ̀ ni. Jẹ́ ká sùn jàre. Ọmọ ọkọ mi kò dá báyìí. Dájú ẹgbẹ́ lọ owó skul tí mo ní máa fún mi kọ ẹ̀ẹ́sán pa ẹ̀ mọ́. So àárọ̀ yìí ni mo promise ẹ tẹ́lẹ̀. àárọ̀ ilẹ̀ sọ pé máa fún mi kí n tó lọ. Kìlọ̀ àdìbò táwọn tí wọ́n kàn tètè jáde gan so ṣé ìṣe kó ń ṣọ́ mi tẹ́lẹ̀ pé bóyá máa ti ń jáde ló fẹ́ sáré lé mi mú tẹ́lẹ̀. Má gàbáyọ̀ àwọn tíṣà yín gan sef ọ̀rọ̀ wọn yéèyàn ó dùn mí gan ìpàdé òbí àtolùkọ́ tó pè last yìí tí mi ò lọ yìí ó dùn mí because èmi ní àìjẹ́ àkọ́ tí mo fẹ́ fún wọn
ṣórí gbogbo kí wọ́n máa dẹ̀yìn ọmọ láàmú tó bá ti ń di àsìkò exam yìí wá yẹ kó stop ẹ̀ náà kó stop ẹ̀ síbi ẹ̀mí tó jẹ́wọ́ náà ló máa san àwọn òbí máa san owó yín náà. kò sí solution kankan tá a tiẹ̀ lè ṣe sí rárá ju pé ká sanwó yìí lọ. ọmọ tó máa ṣẹlẹ̀ má ọ̀rẹ́ máa lọ kó dẹ̀ make sure kó fojú síbi ẹ̀ dáadáa máa lọ school jẹ́ kí àwọn tíṣà mọ̀ pé lágbára Ọlọ́run bá máa fi di ending. ìparí oṣù ending yìí Ọlọ́run mi iṣẹ́ mi ò sí ilé ayé wá báyìí náà gbogbo àwọn ẹgbẹ́ mi ti ń ra ohun èlò tó máa fi ṣèdánwò wọn jẹ́kódòlà làwọn òbí mi ń sọ ó lẹ́dàá mi irú ayé wo ló wá báyìí náà orílẹ̀ ọlá ń bẹ̀ òòyà ending ti gbọ́ ó dọ̀là náà lẹ́yìn sọ. ṣéṣe náà ni mo tó bẹ tó mú mi wá di actor wájú mi tó bẹ̀rẹ̀ sí kéwì ṣe gbogbo ẹ̀fọ́ gbárí fọwọ́ gbẹ́sẹ̀ kí ló ṣe. Bánjọ ṣé torí ìyẹn náà wà ní. ojú bó ṣe rọ lọ Yẹmi ọmọ tí mo bí nínú ó bẹ̀rẹ̀ sí ní blame ara ẹ̀ wípé lóde tó ń ṣìnà gbáwájú ọ̀dọ̀ mi. Yẹmi fi ọjọ́ ta bí ó fi ń bù wáì tó jẹ́ pé ọ̀dọ̀ mi lòún yá lójú ẹ̀mí mi. Ọkọ yóò jẹ̀bi ìyàwó mi kò jẹ̀bi àbí nígbà tí èèyàn bá wà láyé bí aláìsí ẹsẹ kí ló kù kí ni mo fi yàtọ̀ sí ẹni tó ti kú náà sọ fún mi. Ìyàwó wà ń bẹ̀ mi ò tó kọ níwájú ẹ̀ mi ò tó mi mọ bí mo ṣe lè ṣe tó yẹ pé kèmí náà ń bẹ̀rẹ̀ sí ní rọ́wọ́ yọ níwájú ìyàwó mi ò tó bàbá ṣe níwájú ọmọ in fact tó bá jẹ́ pé kú ni mo kú bẹ́tà àbùkù jàtìjàtì Ọlọ́run. Bánjọ ó dà mo ń bọ̀. ṣé kí ló wáyé pé mo tẹ̀ ti kú ni àmọ́ pé bàbá wọn sí láyé kí wàá ní kókó ayé tí mo wà tí mi ò wúlò. Bánjọ ó ti ń ronú jù o ẹgbà. ìwọ lélẹ́yìí. owó ni mo fẹ́ kó lọ fi san nínú owó skul Yẹmi ni òótọ́ mo fẹ́ kówó lọ sí bakery ni àmọ́ ìgbà títí Yẹmi ti wọ̀ kí la fẹ́ ṣe. ẹ̀kẹ́ kí n tún gbà as usual. wo Bánjọ nǹkan tó bá ṣe èmi ni mo ṣe o nǹkan tèmi náà bá ṣe ìwọ ló ṣe àbí. ó ṣe ọkọ mi má jẹ́ kó mi ẹ mọ̀ pé mi ni mo kó fún ẹ o. mo ti fẹ́ tètè máa lọ sí ṣọ́ọ̀pù ṣe tí màá fi ṣọ́ ṣọ́ọ̀pù. ajá o. àmín. wọ́n lókè lọ́wọ́ àfúnnígbé ìyàwó mi ló ń fún ẹ̀mí lọ́wọ́ èmi ń tẹ́wọ́ sísàlẹ̀ mú gbà ọjọ́ òun ni mo fẹ́ ní láàrin náà. ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan ń sáré àsàpàjúdé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin ojú ò ṣe fìmẹ̀ni tó fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ kọ́mọ wáyé rèé o àṣírí o kùnkùn ni. aya ń ṣe ni ọkọ ń ṣe ni abẹ́ òrèbé àṣírí bẹ́ẹ̀ máa níyó báyé bá sọ ẹran mọ́lẹ̀ o ta ló lè gbẹ̀ràn lọ́wọ́ ayé ire tó fojú jọ bí yọ ta ló lè tú àṣírí ni
ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan ń sáré àsápajúdé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin ojú ò ṣe fìmẹ́ni tí ń fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ kọ́mọ wáyé rèé o àṣírí o kùnkùn ní. Ẹ káàsán o. Káàsán. Mo fẹ́ ra búrẹ́dì. Èló? 100 naira, 100 naira. Bẹ́ẹ̀ni, mo fẹ́ ra oní 100 naira. 500. Jẹun wò bóyá change wà. ọmọ ìyẹlẹ́wà tí lọ wá ìwà náà lọ fọ́kọ̀ ní ṣá. yóò bread ọmọ mélòó tẹ ní bread tó máa jẹ náà. fún mi méjì. méjì olóúnjẹ yà oúnjẹ àbúwèrè ní oúnjẹ náà ọ̀gbẹ́ni gbẹyọ kan jọ wo. ṣé lè máa yó mi bá. yóò bread. Mi ò máa ní ìròyìn ń pa ó ti ń pa mí ṣeré yá. gbogbo bread lẹ kó ni. ẹ wò wọ́n mi gbogbo ọmọ kó tó bá kù sí gan-an á jẹ ẹ̀wò ebi tẹ̀ ń pa á gan báyìí. Ó ti rẹ ẹyọ kan bẹ́ẹ̀. ẹ̀wò ebi ń pa wá sí àní tó rẹ̀ ni mo fi kú gbogbo ẹ̀. Mi ò tiẹ̀ tún wá ní change gan. ẹ̀wò ẹ gbàgbé change máa padà wá gbà. ṣé gbọ́ gbẹ́ni jálọ. Ọkọ mi wọ́n ti ra gbogbo bread tán bóyá kó lọ sísàlẹ̀ ńbẹ̀ yẹn kó lọ rà. Ẹ ní búrẹ́dì mọ́ ni. Mo ní búrẹ́dì bọ̀ ilé ni búrẹ́dì kù sí ti bíbá ẹ ti tán. Ẹ lọ mú tilé wá màá dúró dè mí. Mo máa dúró. Bẹ́ẹ̀ni. Ó dá wá jókòó báyìí. Mo ń bọ̀. Aku pa wá. Bẹ́ẹ̀ni bá wà, ó yẹ kí n bẹ̀. Ó jẹun ni. Báwo? Ìjẹ̀bú ló tún lọ ni. Mo lè fẹ́ ká lọ. Nígbà tí àrò náà máa fi wọ mọ́tò lọ Èkó, débi tá a máa fi rókò Èkó. Ìyẹn jẹ́ kí n ra dúró lẹ́lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ mi. Ó ti tó jàre. Wàá sì pè mí pé ebi ti ń pẹ́ o, àbí kó wá bá mi ṣọ́ọ̀bù. Èmi ò ṣàfẹ́ ogbórú nǹkan báyìí. Oúnjẹ tẹ́ máa jẹ náà ni mò ń sáré gbé bọ̀ nílé. Ẹ dákun ẹ gbé kinní jù sọ̀n jàre. Ẹ mọ̀ mọ̀ pé fi para ní débi tí ó wà jẹ́ pé gàrí lẹ́mọ̀ ọ̀hún. Ẹ mọ̀ pé mi ò nífẹ̀ẹ́ sí gbogbo orú nǹkan báwọn gbogbo wàhálà téèyàn ń ṣe torí kí lèèyàn fi ń ṣe. Ẹ dákun ẹ wò ẹ̀yin o. Ilé ìnìkan ló ra gbogbo ilé wa fún. Nígbà tó ṣe pé ráìsì lèmi náà jẹ́ nígbà tí mo kiri tó rẹ̀ mí. Kí n wá jẹ ráìsì wá ní tètè tọ̀dọ̀ yín náà wá. Màá ṣe báwo lọ́ọ́ ra jẹ́. O lè bìlífù lẹ́nu. Gbogbo búrẹ́dì yẹn mo ta ogbó ẹ̀ tán pátápátá. Eléyìí tó kù sílé gan ni mo wá gbé. Rọ́ ni o. Wàláì. Wá ti pè mí pé kí n máa bẹ́ẹ̀ gbé bọ̀. Wọ́n ti wá pè é pé kó máa gbé búrẹ́dì. Dákun jókòó máa jóúnjẹ jàre. Mo máa jẹ́ o ti sábà máa jóúnjẹ máa lọ gbé wá máa lọ gbé wá. O ṣe gan-an ìyàwó mi ò ṣe o. So yẹn ní pé mo ṣe máa jẹun gidi lẹ́nu. Kíní ìpọ̀ kí ẹran ẹ lọ́wọ́. Wo ohun tí mo mú wá nì pé ẹ tún lè ní nǹkan tẹ fẹ́. Tí má dẹ̀ dé màá wá dáná torí mo lè má tètè dé. O fún mi lówó. Kí ló wà ń bẹ̀? O ṣe gan. Ẹ wá gbọ́ tó bá fẹ́ kí n bẹ gbélé lọ sí ṣọ́ọ̀bù màá yìí bẹ gbé dẹnu géètì yẹn náà. O dàgbé. Kò sí ọ̀nà gbèdé ta ẹ sáfẹ́ tó ràn mí lọ́wọ́. Ẹ rọrùn ní ṣojú. Òwúrú yẹn kò sí ọ̀nà. O ti ṣe jù bẹ́ẹ̀ lọ. Daddy, wọ́n ti lé mi o. Talent tó lé ẹ́ school. Àwọn tíṣà mi ni. Àwọn tíṣà ẹ lé ẹ́ school. Torí kíni? Wọ́n fún balance school fees mi ni. Dáadáa kọ́ àwọn olùkọ́ yín o. Ṣé àwọn ò mọ̀ pé ẹ̀mí tó san advance nínú owó school òun náà ló máa padà san balance ni? Ẹ wò kọ̀kọ̀kọ̀ wọ́n ní tí mi ò bá fi lè rówó mú wá báyìí kí n jókòó sí i tó bá dé ọdẹ ní tó bá yẹ draft yìí náà ní kájọ máa ta. Irú òṣì ọ̀rọ̀ wo nìyẹn? Àwọn tíṣà máa ní kó wá máa bá mi ta draft kí ló fà? Níbo náà ti mọ̀ pé mò ń ta draft? Àwọn náà sọ yẹn àbúrò ló fi yẹn kún. Ẹjọ́ ẹ̀kọ́ máa hàn rí. Ṣé mi náà ló ń bá sọ̀rọ̀ tó nọpá yẹn àbí? Kò sí wàhálà lọ sí ṣọ́ọ̀bù lọ́dọ̀ yẹ ẹ̀ ní mo ní kó bá mi wọ́gbọ́n dá sí. Daddy mọ́mì bìtì báwo ṣáwọn ló sọ owó mi tẹ́lẹ̀ báwo lè ṣe máa ní kí lọ bá wọn tí bá ti sọ̀rọ̀ ṣe máa ní mo sọ̀rọ̀ jù. Torí ẹ̀ ló ṣe ń juwọ́ sí mi kí ni?
ṣé bẹ́ẹ̀ mi mo sọ fún ẹ pé kò lọ báyọ̀ ṣé wọ́n ló máa. ẹ gbà mí èmi ló ń jupájú sẹ̀ sí báyìí ìwọ ọmọ yìí ṣé mo ṣerú ẹ̀ sí bàbá tó bí mi rí ni. but Banjo ọmọ rẹ ìbàjẹ́ gan o. àwọn náà rí ó bàjẹ́ gan. bàbá ẹ̀ ń bá sọ̀rọ̀ ó dẹ̀ ń jupa ojú sẹ̀ irú ọmọ wò lé ó dẹ̀ náà kọ́ òun ní skul. Banjo ẹbí ẹ̀kọ́ ẹbí ìwọ tó níṣẹ́ lọ ni ká lọ bá níṣẹ́ lọ nísìn ṣèbá ọmọ sojúṣe rẹ gẹ́gẹ́ bí bàbá sọmọ ẹbí ẹ̀kọ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ kí ló fà á tí mi ìṣubú ṣe ni tóbi tó ráyè níṣẹ́ mi nǹkan kan náà lójọ́ ṣe ni àti ẹ̀ náà ló jẹ́ ká máa ráyè ṣe ìpínlẹ̀ ìlàrọ̀. Bánjé ọfà ọ̀rẹ́ mi kí ló ń ṣẹlẹ̀ nígbà ló wà mo ti wá ìdílé mi nìyẹn bẹ́ẹ̀ Lamidi ò rí mi. má bèrè jàre má bèrè kan tí mo bá yẹn ló bá fọ yẹn lọ́wọ́. ọ̀rẹ́ ti gbọ́ báyìí o nípa ọ̀rọ̀ tó bá mi sọ driving mo ti bá chief sọ gbogbo à ń ṣe handsome man láì níṣẹ́ lọ́wọ́ ó ti dópin báyìí chief ní tó bá di 8 láàárọ̀ ọ̀la kí n máa mú ẹ bọ̀. ẹlẹ́dàá mi ò ṣe o ẹlẹ́dàá mi ò ṣe o kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ 8 o'clock. ẹlẹ́dàá mi ò ṣe ọ̀rẹ́ gbà síbẹ̀ wọ́n á mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí ọ̀rẹ́ mi yìí òun ni jẹ́ kí n sọ pé partner in everything òun nìyẹn òun lójókòó òun náà níṣẹ́ bóyá ká mú un náà dání jọ bó bá jẹ́ pé bóyá kó máa bá wọn ṣí géètì náà àbí kó máa bá wọn gbá compound ni kó ṣàwá kọ̀ọ̀kan ṣe lọ́dọ̀ chief. kò ṣe ìdìgbà tó bá sọ ẹni tó bá ti rí ẹ̀yin méjèèjì tẹ bá níṣẹ́ lọ́wọ́ ẹ̀ ní máa ta draft láàárọ̀ kùtùkùtù bóyá kó mú dání fún trial àgbìyànjú. ọ̀rẹ́ kú oríire ó sọ pé àjọ máa lọ láàárọ̀ 8 ni wọ́n mi ti lọ o kò sí problem 8 láàárọ̀ la ó ṣe Lamidi o. 8 ni wọ́n pè yes yàtàyò mọ̀wulẹ̀ yàtàyò. yàtàyò àti níṣẹ́ báyìí àárọ̀ là àti jẹ̀ nítorí iṣẹ́ ọlọ́run ṣe o. ọkọ mi olówó orí mi ò dẹ̀ má bínú mo ṣáà ti ń bẹ́ẹ̀ látànà Ọlábánjọ mi Àkànmú ọmọ ọlọ́jẹ́ òkòso ọmọ akúwọ́ bí ẹni kú bẹ́sẹ̀ mo fi kọ̀ǹkọ̀ sọ kúwọ́ mi láìláì ṣe bí wọ́n ní tọ̀sán bá pọ́n ganringanrin kẹ́ni mú kó tó dé bàbá tiẹ̀ lọ. gbogbo bó ṣe ń kéwì tó ń ṣe gbogbo ẹ̀yẹn ó ń bí mi nínú ni ṣebí tó bá ń kí èèyàn orí èèyàn láti máa wú ni gbogbo bó ṣe ń kí mi ohun ẹ̀ kàn ṣe ló dàbí ohun ẹ̀fọn létí mi níṣẹ́ lórí mi ń pẹlẹbẹ sí ló ń pẹlẹbẹ sí má kì mí mọ́ please kí ló ṣẹlẹ̀. mo ní owó skul yẹn mi pé kó lọ san owó skul ẹ̀ náà mo ní kí n kó fún ẹ. ṣọ́ra ẹ o máa gba ẹni bàtà létí sí àárẹ̀ abalẹ̀ o ṣé bí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yẹn gbogbo ayé ti mọ̀ sí wípé ìwọ ni báǹkì mi o ìwọ gọgọgọgọ ni breadwinner nù léyìí o gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nílé afẹ́ ṣu afẹ́ tó afẹ́ mu afẹ́ jẹ afẹ́ ṣe anything ìwọ la máa ké sí àbí ṣé bọ́ọ̀mù ẹ ti wá bá mi ta gbangba ó ti disgrace mi gẹ́gẹ́ bó ṣe hàn n tó fẹ́ káyé mọ̀ náà ni ọ̀rẹ́ tí mo wọ́n ti ń kí ẹ̀yẹ olówó o tún wá kó wá ń sìn kí n gbà gbọ́ for your information láti òní lọ èmi Bánjọ mi tún tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹ̀ mọ́ gbogbo oúnjẹ wèrè tó ń ropó ní nínú ilé mi tún bẹ́ẹ̀ fẹnu kàn mọ́ tí bá fi ẹnu kọ tàbí mo gba owó lọ́wọ́ ẹ̀ pè mí lọ́ọ́ máa lè o ti gbọ́ nítorí pé bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí èmi fúnra mi náà ti rò pé yes mo láti jáde sọ̀rọ̀ ara mi kí lèèyàn fi ń ṣe ọkọ lórí aya ọkọ tí ó bá níṣẹ́ òkú ni ṣó ti yẹ sìn mo máa wáṣẹ́ lọ́sìn mo dẹ̀ máa rí iṣẹ́ yẹn lójú ẹ̀mí ẹ̀ èmi náà dẹ̀ máa fún ẹ lówó fún ara mi mi ò ní tẹ́wọ́ gbówó lọ́wọ́ ẹ mọ́. ṣe ń bínú ni ó. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. mo rò pé ó fẹ́ bínú jáde. kí wàá bínú jáde nǹkan kí ló ṣẹlẹ̀. o fẹ́ dínà ayọ̀ mi o tó bẹ́ẹ̀ sórí tí n bá fún ẹ ní ìgbájú wàá fò dànù ni kí ló ṣe ẹ́ anybody tó bá fẹ́ dínà oríire mi mo lè pa ó ti gbọ́ kúrò lọ́nà. o dẹ̀ má bínú jáde o dẹ̀ jọ. kàn ṣí ẹ. o dẹ̀ jọ. Bánjọ. Bánjọ kick me san. Yẹmi ṣé kìí ṣọmọ yìí ló máa lé mi nílé ọkọ báyìí a kò gbọdọ̀ bínú jáde báyìí fún mi dà ṣé kí n tètè pè. mọ́ni lọ́kàn pé o fẹ́ gbẹ́mí lẹ́nìyàn ikú ń bẹ níbẹ̀ o ẹ̀bí ń bẹ níbẹ̀. Chief, how are you? Afúniláṣọ má sí rẹ̀ ní bàbá. Èwo ni Iṣẹ́ tẹ̀gbẹ̀ mi náà ní chief. Bánjọ lè ní driver tẹ̀sán kò lè dúró.
ọ̀rẹ́ mi ni mo dání pé bí àwọn àríjẹ́ ní géètì. Ẹ jẹ́ kí n dá àwọn àgbàlagbà. Ẹ káàbọ̀. Ó jáde bàbá mi. Ká tó bọ́ ta bọ̀. Ẹni ó wà ní ilé òun báwo ló ṣe jẹ́? Wọ́n mú wá fún mi ní pé ṣé mo need driver so wọ́n wá mú wá fún mi pé kó máa wá wà mí. Ẹ̀yin rúmọ̀lẹ́ ẹ ṣeun mo mọ̀ pé ìtàn mi jẹ́ má gbà o má gbà o. Èwo ni o sọ pé èwo ló sọ pé Bánjọ lélẹ̀. Ó good in driving gan. Torí ẹ̀ mo ṣe mú wa driver nìyẹn. Kí lórúkọ tó ń? Agbọ́lágadé lórúkọ. Agbọ́lágadé. Bẹ́ẹ̀ni sà. Fine boy. That's nice. Ṣé òun ò mọ drive ni? Mi tí mọ mọ́tò wa dáadáa sà. Ó kàn mú un wá wípé bóyá òun náà lè rí cleaner àbí gardener kẹ́ẹ̀kan fún un. Spirit mi dẹ̀ bá ṣiṣẹ́ o. Ṣé mo máa wa mọ́tò? Ó mọ mọ́tò wà dáadáa. Ó yé mi. Spirit mi bá wọn ṣiṣẹ́ dáadáa. Ọ̀sẹ̀ méjì kan náà fi ń kọ́ driving. Màá rán ẹ lọ sí driving school. Spirit mi bá wọn ṣiṣẹ́. Ó ní màá fẹ́ need. Ìyẹn náà tún dà bóyá cleaner àbí gardener. Bó ṣe máa dààmú ara ẹ̀ ṣe bí Yorùbá ni mò ń sọ ṣe bọ́mọ Yorùbá ni ìwọ. Ó yẹ kí n tún fi ẹnu mi sọ̀rọ̀ ju ẹnu fẹ́ lọ ni. Nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé wàá fẹ́ kó máa lọ ń sìn, okay? Ìwọ lè dúró. Ẹ sà, èmi ni wọ́n pè ní driver sà. Yorùbá ni mo sọ o. Mo ní ìbọn. Okay? So tí chief bá ti sọ̀rọ̀, chief níbọn lọ́dọ̀, máa lọ láti ẹ̀ máa sọ̀rọ̀. Máa lọ. But ó dẹ̀ sọ̀rọ̀ kí ni problem wo bọ̀bọ̀ yìí náà ṣé etí ń dùn ẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ ni o kì í ṣe driver o mọ̀ pa mọ́tò wọ́n dẹ̀ fi mọ́tò lọ ẹ̀ o dẹ̀ ń ṣe yẹsà o dẹ̀ fọwọ́ kàn balẹ̀ kí ni tún máa. Kò yé mi náà wo máa lọ máa tún fi tiẹ̀ kó bá ti wà máa lọ náà máa lọ. Sọ́bí sá. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kọ̀ọ̀kan yìí tóbìnrin kò bá ti máa dàyàn pa ni inú ayé yìí ọ̀run lọ. Irú lọ́kọ̀ wọlé lọ́wọ́ náà. má ní lọ́kàn pé ó Ẹni tí mo kàn wá kó kọ̀ sí wá síbí. Wọ́n dẹ̀ da èmi nù wọ́n gbéṣẹ́. Orí wo ni mo gbé wá yìí Ọlọ́run ṣàánú mi? Àbí kí ni wàá ṣe o? Okay. Wọ́n á dẹ̀ jẹ́ kí lè bọ́ síta báyìí náà kó jẹ́ wá fún mi ní change tí mo lè fi wọ mọ́tò báyìí. Àbádẹ́ nìkan wọlé ń sìn. Ṣé máa yóò tún ní kó fajá lé mi? Náà dẹ̀ jìn díẹ̀. Àwọn kan pa ni lẹ́kọ̀ọ́, àwọn kan mú ìjẹ̀bi pé àwáyé, àwọn kan ṣòun ìkọ̀kọ̀ láyé wọn, wọ́n dẹ́kẹ̀ ní jẹ̀bi ayé. Bájọ, káàbọ̀, máa ń bọ̀ mí, wọ́n àtàwọn. Òde má bínú, mo ṣáà ti ń bẹ̀ ẹ́ kó tó jáde. Ṣé mo ṣe wọlé tó ń kí mi náà ni mo ń dẹ́ lóhùn? Ṣé ìgbà tí máa dẹ̀yìn mọ́ ẹ̀kọ́ tó mọ̀ pé mò ń dáhùn ni? Mo ti gbọ́ mi bínú. Wọ́n mọ̀ lò ó pé mo ti sọ oúnjẹ sílẹ̀ fún ọ. Mo ṣe oúnjẹ sílẹ̀ fún ta ni? Ọkọ mi of course. Irú oúnjẹ o? Àmàlà. Ọbẹ̀ nǹkan irú o? Ewédú tó kú dáadáa wò fúnra mi báyìí mo já tó ń yọ báyìí ni wọ́n fi gbé àmàlà yẹn sọ. Fọlákẹ́ ṣé o mọ̀ pé mi ò fẹ́ dàbí aláṣejù ọkùnrin ni?
because kí n má parọ́ fún ibi kankan pa mí Ọlọ́run but. mi ò fẹ́ jẹ́ aláṣejù ni mo sọ fún ẹ ẹ ṣe pé bí ń pa mí o and máa ń dúró lórí ọ̀rọ̀ mi ṣáà má bínú. mi ò bínú náà. níbo lẹ wá lọ látàárọ̀? pàṣẹ bíi ti nìyẹn ibi iṣẹ́ ni mo wá lọ ìmọ̀ àtọ̀rẹ́ mi kan ládẹjọ́ lọ ṣùgbọ́n báyìí débẹ̀ drama tó ṣẹlẹ̀ ń bẹ́ òye mi rárá mo ṣàkọrí pé ọ̀rẹ́ mi yẹn náà gbà ó dẹ̀ ní kí n máa lọ́lé. ọkọ mi a ní kó má wàhálà ẹ̀rẹ̀ mọ́ ìtajà máa jẹ èso àṣẹ wò nǹkan tá à ń jẹ nínú ilé Ọlọ́run ló ń pèsè ẹ̀ fún wa o kò dìgbà tó bá wà lára ẹ̀ka tó jẹun nínú ilé o níwọ̀n bá gbà tọ́lọ́run bá ti ń fìbùkún sí tọ́rọ́kọ́bọ̀ tí mò ń rí jọ ọkọ mi má wà lára ẹ̀ mọ́. kò sí problem owó àárọ̀ yẹn ṣe ibo ló kò sí kí ló ṣe àbójúkú fọmọ yẹn. ta ló bí mi màá kó fọmọ lẹ́yìn ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ láàárọ̀ náà nìyẹn wípé mi ò fẹ́ kówó kankan máa jáde látọwọ́ mi sọ́wọ́ ọmọ yẹn ló fi wá bá mi pé owó nǹkan mo dẹ̀ ní kó lọ bá bàbá ẹ̀ nígbà tó jẹ́ pọ́kọ ló lórí aya wáì tí mo máa fún ọmọ wa lówó lẹ́yìn ẹ̀ èmi ò ná o ó wà níbi tí mo tọ́jú ẹ̀ sí. wẹ́ má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ má wọrí o ṣé mo dúpẹ́ o ṣé gan mo appreciate ẹ. ṣé kí n wá lọ kó wá ń sìn. no problem ọkọ wa ojú. àyà ń ṣe ni ọkọ ń ṣe ni abẹ́ òrùlé àṣírí bẹ́ẹ̀ máa níyó báyé bá sọ ẹran mọ́lẹ̀ o ta ló lè gbẹ̀ràn lọ́wọ́ ayé ire tó fojú jọ bí yọ ta ló lè tú. kìíní máa wà lágbára o gbogbo ẹ̀dẹ̀ wa tutù rinrinrin àṣà lè máa lọ lé àwọn èèyàn mú kiri títì àbí ká lọ máa pè wọ́n lé wọn pé mò ń ta búrẹ́dì ẹ̀ wá rà o bóyá ni mo ti ta búrẹ́dì méjì látàárọ̀ mo dẹ̀ máa fẹ́ lọ ránjẹ fún bàbá yìí o. ẹ káàsán ma. ẹ káàsán o ẹ káàsán jàre 100 naira búrẹ́dì mi 50 naira. rárá mọ ẹ̀yin la wá rí mọ. ó ti pẹ́ tá ti notice yín ní àdúgbò yìí àtẹ̀tí máa ń wò yín bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹjẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ní akíkanjú ó dẹ̀ torí ẹ̀ la fi wò ó pé kaba yín dòwò pọ̀ mọ́. bẹ́ẹ̀ ni mà á wá láti iléeṣẹ́ Queen Nigeria Enterprises ó ti pẹ́ lóòótọ́ tá ti máa ń ṣàkíyèsí yín dẹ́nà dẹ̀pọ̀ tí iléeṣẹ́ wa rán jáde ká lọ máa wo àwọn ènìyàn tó bá ná kíkanjú tó jẹ́ pé tá a bá fún wọn ní àǹfààní kan wọn ò ní ṣe àǹfààní yẹn lò ìdí nìyẹn tá a fi wá sọ́dọ̀ yín then gbogbo nǹkan tá à ń kó pẹ̀lú ní nǹkan bíi aṣọ bàtà then anything tó bá pàtẹ́ mọ́ boutique product ṣé òun la ṣe wá bá yín mà. àwàdà yìí ó ti ẹ̀ gbà kọ́ ṣé rí gbàtẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín mo sì ń wò pé ibo lẹ̀ ń bá lọ ṣé rí tẹ́ fi parí ẹ̀ yìí ẹ rí nǹkan tí mo ní mò ń tà ní mo ní mò ń ta búrẹ́dì 100 naira 50 naira ẹ̀ ń sọ̀rọ̀ aṣọ bàtà àti báàgì ẹ dẹ́kun ẹ̀sán tẹ́ ẹ bá wá òjé. ẹ wò mọ́ mi gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn òun kọ́ là ń bá yín sọ ṣebí káwa kọjá fún yín kẹ́ẹ̀dẹ̀ kówó fáwa ìwọ̀n bá tẹ bàtà lè máa kówó ẹ̀ fún wa dẹ̀ tún kọjá mi fún yín ẹ ní problem. ẹ ní any problem kankan iléeṣẹ́ wa capable láti ṣe everything ẹ dẹ̀ máa rí èrè tó pọ̀ lórí gbogbo nǹkan tó bá kó fún yín ẹ lè regret mà. aṣọ bàtà báàgì ṣé ibi tí n sì máa tà náà. ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan ń sáré àṣàpàjùdé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin ojú ò ṣe fìmẹ̀ni tí ń fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ kọ́mọ wáyé rèé o àṣírí o kùnkùn ní. má ti ṣe jẹ́ kí n mọ̀ ọ́ gbogbo àṣọ. kí wàá ní nǹkan tí wọ́n fi respond nígbà tó ṣe gbogbo àlàyé yẹn fún ẹ. kí ni orúkọ máa fi respond. ọ̀rẹ́ ló bí nǹkan ayọ̀ nǹkan rẹ ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan ju pé máa ní kó lọ gbà náà ni
nígbà tí ojúkọ ẹ jẹ́jẹ́ tí wọ́n wá fi ńlá tó yẹn tán wá fi lọ kì í ṣe pé bóyá wọ́n ní kó mú wá kó tó máa supply fún àwọn náà máa supply láì gba 1 naira iye tó bá tún tà náà ló máa rẹ́mìtì fún wọn kì í ṣe pé dandan ó gbọ́dọ̀ san iye báyìí eré kan wọlé ti gbó èmi lọ́lọ́pẹ́ because Ọlọ́run ti rí condition tí mo wà kó tó ní kíyàwó mi tó ṣe irú oríire yẹn. Bánjọ oríire ní tòótọ́ bẹ̀t ṣé o ò lè gbìyànjú kó ronú sí ìgbésí ayé tó ń lò tó ń tán lọ ìṣá. ayé ta ni. you of course. kò yẹ mi kí ló mìíràn. ṣé bó ṣe wà ṣé ò ń dàgbà sí ni àbí ọjọ́ orí ẹ̀ ń kéré sí i. ó jẹ́ ronú ara ẹ̀ kọ́rọ̀ ẹ̀ kó má dàbí ejò orí àpáta. ejò orí àpáta kí ló ṣe ejò orí àpáta. ejò tó kọjọ́ lórí àpáta tí kò nípa ni. ọ̀rẹ́ stop gbogbo òwe tó ń pa lọ́tún ló sì kò yé mi go straight kí ló fẹ́ sọ gangan kí ló ṣẹlẹ̀. ìwọ náà máa wò ó sìn láti ìgbà tí wà tí ìyàwó ẹ̀ ti fẹ́ra ìyàwó ẹ̀ ló ń sanwó ilé ìyàwó ẹ̀ ló ń sanwó skul ọmọ even oúnjẹ tẹ́yìn méjèèjì tẹ́ máa mú lọ sẹ́nu báyìí ìyàwó ẹ̀ ló ń take gbogbo responsibility inú ilé kí ló wá fẹ́ fi jọ́kùnrin. ẹ gbà mí lọ́wọ́ dẹ yìí jọ kí ló bàbàrà nínú yẹn wípé kí ìyàwó yàn ràn yàn lọ́wọ́ so yẹn ti pọ̀ jù báyìí lẹ́yìn yẹn ṣe máa ń ronú gan pàápàá náà àtọkọ àti ìyàwó olùrànlọ́wọ́ náà jẹ́ fúnra wọn náà nígbà tí o bá sí kankan lọ́wọ́ ọkọ for now so tíyàwó bá dẹ̀ ní a máa fún ìgbà tó bá dẹ̀ wà lọ́wọ́ ọkọ náà á ṣe so kí ló ṣẹlẹ̀ nù yẹn ebó lólùfẹ́ mi ni. ìwọ náà wo nǹkan tó sọ́nsìn wípé olùrànlọ́wọ́ lẹ́jọ́ jẹ́ ọjọ́ wo ni ilẹ̀kùn ti ẹnu gbàgbàgbà rí àfi kó máa sọ pé mú wá ok látọjọ́ tẹ́ ti fẹ́ ra yín tọ́ka sí achievement ẹ tó jẹ́ pé ìwọ gangan ló ṣe tí kì í ṣe pé látọwọ́ ìyàwó ẹ ló ti wá. ẹ gbà mí jọ ẹjọ́ ẹ̀kọ́ máa rí ẹjọ́ ẹ̀kọ́ èmi ni mo fà tí mo wá ń ro ẹjọ́ ọ̀nù lé mi fún ẹ torí wípé tí o bá rí bẹ́ẹ̀ ẹ ò ní máa ní gọ́tà tí wọ́n á ṣe ṣọṣọṣọ sínú ọ̀rọ̀ mi báyìí náà. látàpínlẹ̀ nǹkan tó ń try láti sọ sí ni pé tàbá ò dáadáa bóyá ìyàwó mi ń lórí mi àbí. mo ti mọ ọ̀rẹ́ ti yé mi jọ tí ìyàwó mi bá lórí mi kí ló kàn yín tó bá jẹ́ pé n tó jọ lójú ti ẹnìyẹn jẹ́ kó lórí mi náà ṣé bẹ́ẹ̀ mi mọ lórí mi ìyàwó mi dẹ̀ ló ní mí so òun ló lọkọ ẹ̀ jẹ́ kó lórí ọkọ ẹ̀ síbi tó bá wù náà ṣé wọ́n ló fẹ́ máa lórí tèmi ni á jẹ́ kíyàwó tiẹ̀ náà lórí tiẹ̀ kíyàwó tèmi lórí tèmi kíyàwó oníkálukú máa lórí ọkọ wọn so kí ni àwọn ọlọ́lọ́kọ wọn tó bá ṣe wù wọ́n lọ́ṣẹ̀ lè ṣe kí ló ṣẹlẹ̀ jọ torí Ọlọ́run má rí sínú ayé mi mọ́ o jọ ṣé tábàtẹ̀ wa ń pariwo wọn lórí orí náà dà so ṣé irú orí dáadáa kan tí ò wúlò yẹn so lè má sọ pé nǹkan tó bá tiẹ̀ rẹ ní tó ń bẹ lórí ẹ̀ tó wà ń lò dáadáa sí ọ̀nà tó tọ́ tó yẹ kí ló dé tó ra gbé jùlẹ̀ torí yẹn gan bá pé méjì tó pé mẹ́fà gan wà kó gbogbo ẹ̀ ti pé wò má lò níṣò kí ló ṣẹlẹ̀ ó ń lórí mi mò ń jẹ mò ń yó ó ń lórí mi mò ń wà òkè òun gbogbo tí bá nídìí ó ń fún mi so kí ló tún kù ẹjọ́ torí Ọlọ́run ẹ fi ti ń ṣe tí ẹjọ́ ẹ̀dẹ̀kọ. ó yà mọ̀ nínú ẹ̀ ló gbọ́ wẹ́ bóyá tó bá délé ṣá o lè padà ronú sí nǹkan tó ń bọ̀. oh god ok a máa rí ẹ later. Bánjọ o fẹ́ fi mí sílẹ̀ lórí ìdòwò. kágbé ohun dáadáa agbọ́n máa gbà ní oúnjẹ bí ṣé o gbọ́ ajá tó máa sọ ní ọ̀bọ ìṣá wà ní gbọ́ fèrè ọlọ́dẹ. ẹ lọ́wọ́ onújìnlẹ̀ dáadáa ẹni sáré ayé kiri o ní jẹ̀bi ẹni fagbọ̀rọ̀ kẹrántí gbòòrò àfagbó kẹrántí gbòòrò àfagbó. 15 àkọlówó tèmi 100 náà lówó mi. ọ̀dà ọkọ ìyá mi ó ṣoríire ọ̀gá ohun tí mo ní lọ́ọ̀nì. ó yẹ kẹ́ ẹ sọ fún mi kí n tó gbé yín. mo gbàgbé ni má bínú lẹ́ o ọ̀tá o. Tani! Tani! Kí ló ṣe yìí? Àṣìlẹ̀kùn àti ìrọ̀jú ayọ̀jú náà àròǹtọ̀ ọ̀hún. Àwọn ajáde ẹ̀sìn yìí wọlé bí owó inú àwo. Ṣé bẹ́ẹ̀ ṣe wọlé lẹ́ti wọlé o? Ibi ìjà ilé yín ni. Ṣé ìfòmọ̀ ń wá? Kọ̀tọ́ ẹ tún wá ń sakọ́ tọrọ bára nígbà tẹ sapá báyìí nítorí pé tọrọ bára ṣé òní jẹ́ bí ọjọ́ Jímọ̀
àbí ọ̀dà sífù ò sí nílé èmi náà sì ní sẹ́ńgì. ọ̀gá àwọn ìyá ni wọ́n wá tọrọ owó ni òun náà mo á ń bá wọn. sífù ṣé wàá ló gbé mi lé ẹranko yìí lọ. wéré yìí. màmá mi ò tó bẹ́ẹ̀. kọ́ba lè fi tọ́ra gbà. ẹ bá jẹ fún ẹ náà ni. ẹ bá fún torí ọ̀nà. wọ́n bá rí ohun tó fi ẹnu sọ sí mi lẹ́nu ká mọ wọnú ilé. máa wo èmi o. ṣe bí mo ṣe ń sọ ṣe rí contract eléyìí owó wà lórí ẹ̀ tí wọ́n bá gbé fún mi wọ́n lè fún mi less than 3 billion naira ṣe wá rí 3 billion táwọn sọ yẹn kì í ṣe mílíọ̀nù bílíọ̀nù ni tó tún lé ló tó tún pọ̀ ju ìpele tí n bá wá máa ṣiṣẹ́ yẹn màmá mi ò gbọ́dọ̀ ná ju 2 orí ẹ̀ lọ ṣe rí 1 tó kù yẹn tèmi ló máa jẹ lè tó jẹ owó gọbọi owó gidi owó ńlá bó ṣe máa wá bọ́ sí mi lọ́wọ́ ló wá kú ọmọkàn mi balẹ̀ torí pé mo mọ̀ pé mo ní i lẹ́yìn mo gbé tí bá ti wọ̀nyí báyìí tí bá ti rí gbogbo ẹ̀ ti di pẹ̀tẹ́lẹ̀ ni. ó tiẹ̀ ti ṣèṣe ṣífù bó kọ̀ bá jìnnà ńlẹ̀ èkó mo tó bá sì yá kan kì í pẹ́ mọ́ ọ̀rọ̀ kan wà nídìí ọ̀rọ̀ yìí ni ṣé tí mo bá ní òṣè kankan ṣé ó lè ṣe. àmọ́ máa ṣe é. ní wàrà ń ṣe ṣàbáyé ọmọbìnrin tó ti tó ẹni ọkùnrin tọkùnrin kankan ò tí ì fọkàn tó wà lódìdí. tó yìí lábàálẹ̀. òun láwà bàbá wa parí iṣẹ́ òun ara rẹ̀ la parí iṣẹ́ náà sí wọ́n lọ́wọ́ àpọ̀mọbìnrin yẹn ṣe àṣepọ̀ lọ́ba tán lówó bá ń yarọ nínú ilé rẹ̀ wọ́n fẹ́ lè pẹ́ ààbò lówó yìí ti ń wà èbé mi ni. gbogbo tó bá gbà la máa fún. ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan sáré àṣàpàjùdé ìsàlẹ̀ ọ̀rọ̀ òrẹ́gbìn ojú ò ṣe fìlẹ̀ ní ti fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ kọ́mọ wáyé rẹ̀. irọ́ mi ò rò bí mo ṣe tètè máa rí i lókè àgbàlẹ̀. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kọ̀ọ̀kan yìí tóbi ni kò bá ti máa tàyàn pa ni inú ayé jíjọ lọ. má ní lọ́kàn pé o fẹ́ gbẹ́mí lẹ́nìyàn ikú ń bẹ níbẹ̀ o ẹ̀bí ń bẹ níbẹ̀ o kíyèsí ká má jẹ̀bi tábàbí kọ̀ọ̀rọ̀ wáyé tán àwọn bẹ̀rẹ̀ ìyàwó bẹ̀rẹ̀. ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan sáré àṣàpàjùdé ìsáré ọ̀rọ̀ lẹ́bí ojú ṣe àyè ti fẹ́ ni tó lè bá ní láyé jẹ́ wọ́n wáyé rẹ̀ o àṣírí. 15,000. Oh, they got it. It's not 12,000 naira. Sáré àwa ò lè sáré àwọn kan sáré àṣàpàjùdé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́bí ojú kò ṣe fẹ́ ti fẹ́ ni tó lè bá nígbà ẹ̀jẹ̀ kọ́ni wáyé rẹ̀ àṣírí lò. Madam, ẹ láìké lè. Mo ti nílò ilé ìyàwó ilé onírò ẹ̀.
mo ṣe máa ń wá sí ibi yìí looking good stuff and makeover láti wá patronize is because we sell good and quality things. I will tell my children to ọba wá láti London pé come wá bọ̀ nbí and it's at Ibadan here ológun ẹ̀rú I'm so happy. ẹ̀yin méjèèjì ṣe ti tẹra yín nú dáadáa ẹ ti ṣetán ọ̀nà mẹ́ta ni wọ́n là fílẹ̀ fún yín ètò bá wá wù yín nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta òun lẹ́ mú ọ̀nà àkọ́kọ́ nǹkan ọmọkùnrin yín là lò bẹ́ẹ̀ ni tá bá ti wá lo nǹkan ọmọkùnrin ẹni tá bá lo nǹkan ọmọkùnrin rẹ̀ ò ní kú o kò ní rùn kò sí nǹkan kan tí ó ṣe ẹnu pé ọ̀kàn ní ilé bóbìnrin ṣe nǹkan kan pọ̀ máa láyé èyí ò di gbérénù ṣòkòtò wèrè àmọ́ yóò lówó yóò sì máa jẹ yóò máa mu àrà tó bá wù pátápátá yóò máa dá àkọ́kọ́ nù. ẹ̀yìn lè díẹ̀ torí mi rò pé ìgbádùn kan náà tún wà tá a máa ṣẹ̀ṣẹ̀ nígbà tó wọ́n náà bá dé ara ìgbádùn tá a máa ṣe náà ni ẹ ti ń yọ ọ́ lẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀yìn lè díẹ̀ mà. ẹ já gbọ́ ẹlẹ́ẹ̀kejì. ẹ bá a sọ mi. sẹ́rí kejì ń tiẹ̀ egbò àdá àjìnà fẹ́rẹ́fẹ́ kan lòun. egbò lòun tiẹ̀ owó pàdé. egbò no problem ẹbí jọ́ mélòó ni egbò yẹn máa fi ṣèyàn. yóò rọra sọ báyìí bí ó wo bí tí ó ti bẹ̀rẹ̀ nu kò síbi tí ò ti lè sọ o lè jápá o lè jẹ́sẹ̀ kódà o lè jójú ibikíbi ló ti lè jáde nínú àgọ́ ara yín àmọ́ èyí ń tiẹ̀ yọkọ̀ rọra sọ bí egbò ni lówó bá dé. egbò wọn àmọ́ yóò máa fẹ̀. ọgbọ́n tí mo pè légbò àdá àjìnà ni ó di gbérénù ṣòkòtò wèrè àmọ́ o bí n bá ti ń kẹ̀ sí báyìí lówó yín ọmọ pọ̀ sí. bàbá olówó á máa rùn káàkiri ìgboro nìyẹn ẹ máa ká ṣe yẹn mà méjèèjì tẹ ọkọ sọ yẹn ó ti tìkì jù nọ́mbà 3 yẹn lọkàn mi máa fẹ́ mú ẹja ṣe yẹn. ṣẹlẹ́lẹ̀ kẹta ń tiẹ̀ ẹ kàn wá ẹni tẹ́ bá fẹ́ràn jù bẹ́ẹ̀ ni ó lè jẹ́ ìyàwó yín o ó lè jẹ́ ọmọ yín o ó lè jẹ́ ìyá yín ó lè jẹ́ ẹnikẹ́ni tẹ́ bá sáré pé ẹni yìí mo fẹ́ràn rẹ̀ tẹ̀mítẹ̀mí òun lẹ́ mú wá. mi sọ fún ẹ yẹn máa rọrùn àwọn tá a bá fẹ́ràn jù yẹn àwa mú àwọn aṣọ onídùúró fún wa. ọ̀ndù cooperative lẹ fẹ́ gbà ní nígbà tí ì ṣe owó èlé tí ì ṣe kọ́mílẹ́ láńtà lẹ fẹ́ yá àní fọ́tò rẹ̀ lẹ́ mú wá fọ́tò ńlá parí iṣẹ́ sí. fọ́tò kí ló máa ṣẹlẹ̀ sí fọ́tò ẹ̀. yóò kú ni òkú lẹ́lẹ́jà ta bẹ́ẹ̀ ni àmọ́ òkú rẹ̀ tó bá ti wá kú òkú ni ọmọ gbowó wa fún yín lẹ́yìn bá dolówó ń tì. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kankan yín tóbìnrin kò bá ti máa dàyàn pa ni. ní tó jẹ́ pé torí ẹ̀ ọmọ àtìyàwó náà ni mo torí ẹ̀ wà bí mo fẹ́ ṣe nǹkan nígbà bá dẹ̀ tí mo jọ má bínú àwọn onímọ̀ fẹ́. má ní lọ́kàn pé o fẹ́ gbẹ́. ẹ wo màmí ẹ má bínú sáré ṣẹlí mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ lálẹ́ pátá ìṣọ̀nà mi ò mọ̀ pé lẹ́tẹ̀lẹ̀ yìí ò lóbi lẹ́kàn fún alẹ́ bùkọ́ ká lò ẹnu kìnìún lówó wà kò sówó kan tó ní títí tó rọrùn láti rí. mo tẹ̀sí pé kìnìún gan ọ̀hún ó ti gbé owó ọ̀hún mi ṣé ò sí máa fún ẹlẹ́bù mọ́mì ẹ jọ̀ọ́ ẹ fún mi ní oògùn tó jẹ́ pé tí n bá lò báyìí mi ní lè mọ̀nà bíbá ẹ mọ́tayé máa fi parẹ́. àkọ́kọ́ dandan kọ́dà bọ́nà rẹ bá jẹ mọ́ bí ìburú wà tó lè sẹ́rìn dáadáa tó fi ní gbà náà bí. nǹkan ló ń ṣe ẹ́. ọwọ́ dúró Bánjọ. wo èyí ọ̀fẹ́ lówó bí wọ́n bá ti rí tọ́ọ̀mù wá ń tiẹ̀ máa mú bọ̀. àṣà aláìní kan sì wéré lẹ́pẹ́ ìbò ẹ̀rágo múríkẹ́ ní ọ̀la làámù bóyá ẹ̀rùpọ̀ náà ti rówó kan rọrùn. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kankan yín tóbìnrin kò bá ti máa tàyàn pa ni inú ayé jíjọ ń lọ. má ní lọ́kàn pé o fẹ́ fẹ́ mi lẹ́yìn. ìjọba wọn sọ sílẹ̀ bá mọ jàre ohun tí ẹ mọ wọn lójú ọ̀rẹ́ mi jàre.
ṣé mo jí ẹ bẹ́ẹ̀ lánàá mo jí ẹ bẹ́ẹ̀ ń jẹ ó dìde jàre. woman mi wà in good mood ó ti yẹ ìrònú ni mo bá sùn ẹ máa sùn jẹ́jẹ́ jẹ́jẹ́ orí ń fọ́ mi. mo ní tó bá ti ń wà lẹ́gbẹ̀ẹ́ mi kò jẹ́ kí inú ẹ máa dùn ẹ̀rọ òde ìjọ òde dídí òde jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sùn. ìjọ náà mi ní pẹ́. ó ṣe ọkọ mi tó yẹ kó máa wò pé kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ tí mo lè dárun mi lójú pé mo pé mi kì í fẹ́ kó ṣàìsàn kórí má lọ máa fọ ẹ̀. Abẹ́ mo ń gbọ́ ẹ̀sán tó fẹ́ sọ gangan ni. ìyá ìsọ̀rọ̀ sọ̀rọ̀. olówó orí mi. mo tẹ́ náà sọ̀rọ̀. mo bí báyìí náà bóyá gbà mí. bá mi náà. Olóṣòro. ṣé mo sọ fún ẹ sí àwọn ọjà tó ń supply àwọn èrè tí mò ń rí ń bẹ àjọ tí mo dá ọ nìyẹn. so òun dájọ kan pamọ́ síbi kan tẹ́lẹ̀. ẹ nà ó. ẹ kí ló wá fẹ́ fi ṣe báyìí. kí ni mo fẹ́ fi ṣe wo ọkọ mi báyìí kó bọ́ sí gbòòrò kó wo business tó lè ṣe tó máa mówó wọlé tó yẹ pé tó bá ti ń lọ láàárọ̀ báyìí tó bá ti ń délé báyìí wọ́n máa sọ pé Afọlákẹ́mi Àdùnní o kí nìkan tó fẹ́ o ọbẹ̀ ni kó lọ́ọ́ ṣe o iyán ni mo fẹ́ jẹ o wàá máa tinú owó mowó wàá máa fún ìyàwó ẹ inú wọn máa dùn. irọ́ ni o èmi ló gbé wá fún kí n fi ṣe business my dear. ṣe my dear èmi ò mọ̀ pé bó ṣàrí pé bó ṣe ń disturb mi pé tó ń disturb mi yẹn. olè wọlé. mo ti gbàgbé mo gbàgbé àwọn méjèèjì nìkan láwa nílé wàá máa ṣe òun lágbára Ọlọ́run. wàá pa àdúrà yẹn pọ̀ ni o ó yẹ kó bi mí pé kí nìkan tó tún wà nílẹ̀. kí ló tún fẹ́ wà nílẹ̀ kò tún sí kankan mọ́ kò sí lẹ́yìn owó náà ni ìṣòro eléyìí sì máa ṣe gbogbo kan. kí ọkọ mi mò ń bọ̀. mama surprise. ìwọ náà ló kọ́ mi oníkan téèyàn bá fi pamọ́ ló máa ń níyì. kí ló ṣẹlẹ̀ ìgbà ó mọ́ra lẹ̀ orúkọ mi ló wà ńbẹ̀. ẹ nà orúkọ ta ló yẹ kó tún wà ńbẹ̀. ìwé ilẹ̀. kí ló ń ṣẹlẹ̀ gangan kò yé mi. Bánjọ ṣé o mọ̀ pé nígbà tẹ́mi bá ti ń ṣiṣẹ́ ìwọ náà ló ń ṣiṣẹ́ àwọn àdúrà ẹ tó ń gbà wọn làwọn àlùbáríkà tó náà ń fi ṣiṣẹ́ yẹn. o ti ralẹ̀ lórúkọ mi. ẹ nà ó ṣèbí ilé tó bá fi kọ́ ṣèbí mi àtọmọ mi náà la máa gbé bẹ́ẹ̀. ó máa ṣe ojú tẹ́lẹ̀ gan-an. so mi ò mọ nǹkan tí mo lè sọ mọ́. my dear. o mọ kọ́kọ́ mi o máa sáyìn ìwé ilẹ̀ mo ti rí gbogbo everything mo máa sáyìn ṣùwárí ara mi tí mò ń ká gbogbo láti àlùmọ́ yìí nípa ara mi ò ṣe bá kan gbogbo ẹ̀rọ mi ara mi ti wà òkè lọ́ṣọ̀ ara mi ti wà òkè. ọ̀rẹ́. ìdánwò la pa mí báyìí. mo lè dára. tó bá parí ilé ìtàn báwo lóru kò ṣe máa rí. ilé tèmi ń wò yìí tán bá parí ẹ̀ tó máa dàbí ààfin ọba ni. ó máa dàbí ààfin ọba kò ń ṣe pé ó máa dàbí ààfin ọba ààfin ọba gangan ni. but ọba wo ló ń kọ́ ilé tí a mọ̀. ọba tó dúró síwájú ẹ̀yìn ni ẹ̀mí mo nílé ìyàwó mi ló bá mi plan ni ẹ̀ kò yẹ ṣé o ti rí bọ́ ṣe já blocks jọ síbẹ̀ yẹn tó bá máa fi díjọ́ Friday wàá rí èrò ń bí rẹpẹtẹ tó máa ṣiṣẹ́ ìyàwó mi ni o òun lọ ọlá ìlú ń wò yẹn ìyàwó mi kan náà ló tún kówó fún mi tí mo lọ fi ra mọ́tò yìí kò yẹ sí ẹ̀yin tíyàwó yín ò wá lórí tí yín jọ ṣé mi ti là yín mi ti bá yín mo ti kọjá yín báyìí ṣọmọ
mo ti bá yín mo ti là yín ṣó mọ̀ ìyẹn tí mo kàn ní kó sáré wá rí nìyẹn. Bánjọ ṣé orí bó ṣe wà ẹ́ ó kàn ń tan ara ẹ̀ ni ó ń ka ilé ìkún achievement tiẹ̀ ìyàwó ẹ̀ ló ṣe gbogbo eléyìí jẹ́ kí n sọ kíní kan fún ẹ ọ̀sán kan òru kan níyàwó ẹ̀ fi máa lé ẹ jáde kúrò nílé. ẹ wo òwe ilé yẹn àti ìwé ilẹ̀ orúkọ mi nìkan ló máa bá ń bẹ̀ bó bá wo òwe mọ́tò iná orúkọ mi ló wà bẹ́ẹ̀ òpònú. ó jẹ́ ronú ara ẹ̀. ọ̀gbẹ́ni tètè jára ẹ jẹ́ kí ìyàwó ẹ̀ máa lórí tiẹ̀ náà wọlé sí mọ́tò kejì á lọ nǹkan tí mo ní kó wá rí nìyẹn wọlé jára ẹ̀ pàápàá wọlé bó ṣe máa lanúlẹ̀ wọ́n máa gbé lójú wọn lanúlẹ̀ náà ni. jẹ́ kọ́rọ̀ mi yí ẹ̀ bọ̀ ó bá ti fẹ́ obìnrin alálùbárí kí ìyàwó gidi. Hello. Good afternoon. Good afternoon, sir. You just close from school? Yes, sir. Okay. Well, why are you trekking now? My house is not far away from here, sir. Okay, your house is not far from here. Can I help you home? Dad said I shouldn't take a ride from anyone, sir. Oh my God, I'm not a stranger. I have daughters like you, 3 of them. Come on, let me help you home. Come on. Let Daddy help you home. Sáré àwa ò lè sáré àwọn kan ń sáré àsàpàjùdé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ojú ò ṣe fìmẹ̀ni tí fẹ́ ní tó lè bá ní láyé jẹ́ ọmọ wáyé rẹ̀ ó àṣẹ́bí kùn ní ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan ń sáré àsàpàjùdé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ojú ò ṣe fìmẹ̀ni tí fẹ́ ní tó lè bá ní láyé jẹ́ kọ́mọ wáyé rẹ̀ o àṣírí o. ọbẹ̀ ti sọ ìsìn èyí tí ẹ bá rò pé a lè lò ní kẹfì hàn mí náà mẹ́tẹ̀ẹ̀ta. Ṣífù. Mama. O ti gbé jombo. Jombo kẹ. Àwọn ọmọ tó kó wá yìí ò ṣe é lò. Wọ́n ti balẹ̀ wọn jẹ́. Màmá àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde tán ṣẹ̀ jáde primary tán fẹ́ wọ secondary wọn lè tí mọ nǹkan kan jàre. O lójú inú bọ́ bá lójú inú ò ní sọ bẹ́ẹ̀. Èmi tí ń sọ̀rọ̀ ṣé n ò rí ni mo fi ń sọ ni. Ok eléyìí kan yẹn. Kékeré yìí kódà dégbé ni odidi lọ́wà ó ń kéré ó gòrí eléyìí ọ̀ràn ẹ̀ náà. Ó dá màmá kí wàá lè ṣiṣẹ́ báyìí. Kò sí ṣíṣe kankan ju wípé ó kó wọn padà síbi ó ti kó wọn. Àwa wá mi. Ó wá mi. Ó ti dá. Báwo ni a ṣe fẹ́ ta àwọn ilé yìí tí wọ́n á rìn kankan kóra wọn lọ sí ilé yìí. Ṣífù kò lẹ́rọ̀ mo tí mo ṣe fún ọ lẹ́rọ̀ tó bá ya ó kó wọn lọ bí tó ti kó wọn wá. Màmá. Tí wàá kó ní ẹṣin dá sí ilé ẹran báyìí. I'm in trouble now. Mo ti dáhùn bàbá mi ṣe fẹ́ kó wọn jáde tí àwọn èèyàn ní fura sí mi tàbí kí wọ́n ti ẹ̀pọ̀ ọlọ́pàá gan kan mú mi. I'm in trouble. Mo dáhùn nìyẹn náà. I mean, what are we talking about? I'm in trouble. Prison ni, you see. I mean, I'm gonna charge me sí court, wọ́n á dẹ̀ sentence me. Ẹ̀yin ò lè sáré àwa ò lè sáré àwọn kan sáré àsàpàjùdé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ojú ò ṣe fìmẹ̀ni tí fẹ́ ní tó lè bá ní láyé jẹ́ kọ́mọ wáyé rẹ̀ o àṣírí o kùnkùn ní. ọmọ ẹ̀dá kìkì oró nínú kárí kankan yìí tóbi ní kò bá ti máa tàyàn pa ní inú ayé jíjọ ń lọ. má ní lọ́kàn.
bẹ níbẹ̀ o ká kíyèsí.